وصحبه وسلم آمين. adúpẹ́ fún Ọlọ́run ọba tí ó jẹ́ ká dágbére ní ìjẹjọ pé tó bá dé ní tọ́lọ́run ò sì tí ì mú wa kó lérílẹ̀ tó tún ṣàlékún àlàáfíà ìmánì àti ìdẹ̀ra fẹ́ni kọ̀ọ̀kan wa. ìyàwó tí a tún kíra wa náà Ọlọ́run tún ní ká máa bẹ́ ń bí Ọlọ́run bá dákun kí ó má ti kà wá kó nílẹ̀ kó jẹ́ àṣírà lórí dáadáa. A kí gbogbo èèyàn olólùfẹ́ wa tí ẹ ń bá ètò wa lọ níjọ́ mẹ́jọ Ọlọ́run bá yóò máa fẹ́ràn wa, yóò ṣàlékún gbígbàdúrà, yóò ṣàlékún ìmánì, yóò ṣàlékún ìdáyà fún ẹnì kọ̀ọ̀kan wa. Àmín. Àwọn àlùfáà wa tí wọ́n fi ìmọ̀ tí wọ́n fi ṣe wá lọ́ṣọ̀ọ́ Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ fún wọn láíláí. Àmín. A fi àsìkò yìí kéde fún gbogbo àyìn olólùfẹ́ wa pé Málídì Nàbí yìí wa yóò wáyé insha Allahu bi qudrati ta'ala ní ọjọ́ 12 oṣù tí ń bọ̀, February 12, àṣemájú ní Saturday mẹ́júmọ́ Sunday. So níbi ìjókòó náà tá a bá ti ń kó ànábì jáde náà láti máa ṣe launching àwọn nǹkan méjì. A ṣe launching tírà Mantic, a ṣe launching DVD Geomancy, DVD 13 retí láti ọjọ́ tó ti pẹ́ ní tá a fi sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìyẹ̀pẹ̀ títẹ̀. Bẹ́ẹ̀ ni inshallah a máa launch òun náà ní òru ọjọ́ náà. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lápè tẹ wá fi ìkàlẹ̀ yẹ wá sí níbẹ̀. Afẹ́ràn yín ṣe wò, afẹ́ràn yín ṣe wò, ọjọ́ náà lámọ̀ àwọn tó fẹ́ràn wa àtàwọn tó ṣe pé wọ́n yín mú sí wa ń pàkọ́ èyí tí wọ́n ń ṣe bí ẹni fẹ́ràn wa àmọ́ tí fẹ́ náà ò dénú àmọ́ ẹ̀yin tá a bá rí láàfin mọ̀ pé tó àwọn eléyìí wọ́n fẹ́ràn wa lóòótọ́. Bákan náà gbé àwọn tí wọ́n wà ní diaspora àwọn ó join online, a máa ṣe live fún àǹfààní àwọn ti diaspora kí wọ́n lè bá máa wò ó. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ máa múra kalẹ̀ láti launch àwọn nǹkan wọ̀nyí. Ẹ̀yin náà lálága wa, Ọlọ́run kó má yọ èmi níṣẹ́ o. Àmín. Ìtọ́lọ́run bùn wa àwọn òfin ṣáwọn à ń gbé síta fáráyé. Ìtọ́lọ́run bá bùn wọ́n náà wá fi kún iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ lára wa. Ọlọ́run kí ó sọ wá jọjọ́ náà lọ. Ọlá àwọn bàbá làfi bẹ́ẹ̀, ọlá àwọn màmá làfi bẹ́ẹ̀, ọjọ́ rere tí a dá sójú ọ̀nà sọ wá sọ́jọ́ òun kó bó wà láṣẹ. Ọlá àwọn bàbá láfi bẹ́ẹ̀, ọlá àwọn màmá láfi bẹ́ẹ̀, ọjọ́ rere tí a dá sójú ọ̀nà sọ wá sọ́jọ́ òun kó bó wà láṣẹ. Ọlá àwọn bàbá láfi bẹ́ẹ̀, ọlá àwọn màmá láfi bẹ́ẹ̀, ọjọ́ rere tí a dá sójú ọ̀nà kó tó dọjọ́ ọ̀hún kó bó wà láṣẹ. Ọlá àwọn bàbá láfi bẹ́ẹ̀, ọlá àwọn màmá láfi bẹ́ẹ̀, ọjọ́ rere tí a dá sójú ọ̀nà kó tó dọjọ́ kó bó wà láṣẹ. Ọlá àwọn bàbá láfi bẹ́ẹ̀, ọlá àwọn màmá láfi bẹ́ẹ̀, ọjọ́ rere tí a dá sójú ọ̀nà nínú ọjọ́ ọ̀hún kó bó wà láṣẹ. Ọlá àwọn bàbá láfi bẹ́ẹ̀, ọlá àwọn màmá láfi bẹ́ẹ̀, ọjọ́ rere tí a dá sójú ọ̀nà nínú ọjọ́ ọ̀hún kó bó wà láṣẹ. Ọlá àwọn bàbá láfi bẹ́ẹ̀, ọlá àwọn màmá láfi bẹ́ẹ̀, ọjọ́ rere tí a dá sójú ọ̀nà lẹ́yìn ọjọ́ ọ̀hún máa yọ̀wọ̀ lọ́rọ̀ wa. Ọlá àwọn bàbá láfi bẹ́ẹ̀, ọlá àwọn màmá láfi bẹ́ẹ̀, ọjọ́ rere
sójú ọ̀nà lẹ́yìn ọjọ́ òun máa yọ olóró. Títí ayérayé kó bò wá láṣẹ. Títí ayérayé kó bò wá láṣẹ. Tá ò fi dọ́dọ̀ rẹ kó bò wá láṣẹ. Tá ò fi dọ́dọ̀ rẹ kó bò wá láṣẹ. Ìlàfi. Àwa nínú kíláàsì báyìí, ìdánilẹ́kọ̀ọ́ tó wà lálẹ́ yìí, méjì sí mẹ́ta ni. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n ẹni tó bá wá kíláàsì lálẹ́ yìí, kó rí pé òun ṣílá káyé lẹ̀ dáadáa, kó má bàa sọnù. A gbé látorí Romley. Báwo la ṣe lè fi Romley mọ̀ tó wáyé pé Kọ̀rínù gangan ní dàyàn láàmú? Tó wáyé pé Jínù ní dàyàn láàmú? Báwo ni Romley ṣe lè gbé jáde fún wa? Gbẹ́ni tó bá fẹ́ gbọ́ àgbọ́yé eléyìí, àkọ́kọ́ ni tó gbọ́dọ̀ ní handout tá a ṣe, handout 1, handout 2. So màá wá mú sample kan wá. Ó bá fẹ́ tẹ Romley fún yàn, kò ṣẹ̀ṣẹ̀ nídìí pé o máa ní kí wọ́n lọ wáyé kó lọ máa gbé yẹ̀pẹ̀ kan síwájú. Ara ń tà ń sọ nìyẹn. Gbogbo àwa tí a fẹ́ máa ṣe iṣẹ́ ìdáyàn lóhùn, ìtú àwọn èèyàn sílẹ̀ nínú òde, a gbọ́dọ̀ kọ́kọ́ wá ìmọ̀ tó jiná, ìmọ̀ tó jinlò. A gbọ́dọ̀ kọ́kọ́ wá ìmọ̀ tó jìn dáadáa. Ká dẹ̀ máa fi local level máa ṣe iṣẹ́ yìí. Ká jẹ́ kó wà up to standard torí pé sáyẹ́ǹsì ni. Nígbà tó fẹ́ wo nǹkan fún yàn, ní tó ń ṣe yẹn scientific test ni, o ní láti lo yẹ̀pẹ̀. Calculation ló fẹ́ ṣe, báyọ̀ àti wítí tó kí ló fẹ́ fi yẹ̀pẹ̀ ṣe. Bẹ́ẹ̀ náà la máa ráwọn ẹlòmíì náà lórí status wọn ní WhatsApp, wọ́n máa post oògùn, wọ́n máa post ọṣẹ náà kó sí, wọ́n máa post ibi tí wọ́n ti ń du olóńgbò, ibi tí wọ́n ti ń gún kinní kan lóye, jó gbájú àwọn gbogbo eléyẹ nídìí ẹ̀. Ìsọlẹ́nu lẹ̀ ń kó bára yín. Ìsọlẹ́nu lẹ̀ ń kó bára yín ẹ̀ nídìí ẹ̀. Ẹ̀ ń kó ìwà àbàjẹ́, ẹ̀ ń kó wọnú nǹkan tẹ́ ń ṣe. Ẹ̀ ń kó àbàjẹ́ wọ̀. Àsírù sírù. Tí wọ́n bá pè láṣìírí, àṣírí ló gbọ́dọ̀ máa wà. Tẹ́ bá ti gbé kúrò láṣìírí kò ní jẹ́ mọ́. Gbogbo àwọn rádaràda tẹ́ máa post ní WhatsApp status, ẹlòmínà ti bá tiẹ̀ lórí Facebook, yóò máa wá ṣó gbogbo rádaràda, ó lè máa ṣó ibi tó ti ń dún mùsù sínú ọṣẹ, gún aláǹgbá mélòó kan, yóò máa wá ṣó gbogbo ẹ̀ rádaràda ni. Ìmbola tí ìtọpasẹ̀ àṣírí Kùránì dé, tó wá jẹ́ pé eléyìn ní láàmà wá lọ ra wọ́n mú, ó dá kí wá ní ìyàtọ̀ wọ àti babaláwo. Tó wá yẹ pé eléyìn labá bójú tó, kí ló fẹ́ fi proof fún babaláwo pé wo kì í ṣe babaláwo pàáfàá ni wọ́n. So gbogbo ráhùn kan báyìí, ń tà ń sọ fún wa nìyẹn ká lọ mójútó. Ọ̀rọ̀ pé mo ti kí ó lọ́dọ̀ àfáà tèmi, ní tí ó lè tẹ́tíra kìí síwájú ẹnìkan kan mọ́, ayé àtijọ́ nìyẹn o. Gbogbo àfáà ni kó máa wá kún ìmọ̀. Lọ́wọ́nú tààlímù mùtàálìm, wọ́n kọ́ síbẹ̀. Àdísì Ànábì sí ni, tọ́lábùl ilmi mínal mahdi ila láàdì. Ṣé bí gbogbo yín là gbogbo àfáà ní ké tààlím? Ní gbogbo àwọn apá bí tá wà, Maghrib tá wà ní Áfíríkà ń bí, West Africa ń bí, kò sáàfáà náà tí ó lọlé kí ó tí ò ní ké tààlím. Wọ́n sọ fún wa pé ìwá ìmọ̀, ìyẹn ó wá ìmọ̀ láti orí ìtẹ́ títí dórí ìtẹ́ ni, ìyẹn á wá ìmọ̀ láti kékeré títí tí ó fi jáde láyé ni. So yín tí ò bá mọ̀, kó wá ìmọ̀ rẹ̀, kó rí kó ó fẹ́ máa rin ọ̀nà kan, ó wá fínífíní ìmọ̀ rẹ̀. So definitely wà á jẹjẹkújẹ, wà á múmukúmu mọ́. Á di pé wọ́n ká máa fọtí lo nǹkan. Ẹlòmí ó ti yó bọ̀nà kúngbà tí wà fi dago 10 àárọ̀ yóò ti yó. Kí ló fa gbogbo eléyìí? Àìkò wá ìmọ̀ tó yẹ kíyàn wá. So ó fẹ́ wo nǹkan fún yàn, à ń pè ìkan ní encryption and decryption method. Òun ni mo fẹ́ lò lálẹ́ yìí. Encryption and decryption method.
ẹnu tí wàá kọ̀ ṣe ni pé wàá sọ fún ẹni tó fẹ́ yẹ nǹkan wò fún pé kó mú nọ́mbà mẹ́rin. So mímú nọ́mbà yìí oríṣiríṣi ọ̀nà ni. Ọ̀nà tí mo wá fẹ́ mú wá ó ní pé a lè kọ ká gé pépà kéékèèké lọ́nà 16. Pépà tá gé kéékèèké á wá kọ nọ́mbà sí ní kọ̀ọ̀kan. Pépà kan 1, pépà kan 2, á nọ́mbà gbogbo ẹ̀ títí dórí 16. Tá bá ti ṣe báyẹn tán, á wá ra pépà kọ̀ọ̀kan rógódó. Tá bá ti ra rógódó tán, á wá dàrú mọ́ra wọn. Ẹ wá ní kẹ́ni tí ó ní ìbéèrè tó fẹ́ dà ní kó ké fáti ẹyọ kan àti kó ló wà láhùn mẹ́ta. Tó bá ti ké tán kó dà níyàn ìbéèrè rẹ̀. Tó bá ti dà níyàn tán kó náwó mú kan nínú pépà yẹn. Èyí tó bá kọ́kọ́ mú kó nù tiẹ̀ sílẹ̀. Kó dá pépà yẹn padà sáàrin àwọn tó kù kó dàrú kó tún mú mi. Èyí tó bá mú sí kejì kó nù tiẹ̀ síbì kan. Kó dá padà síbẹ̀ kó tún dàrú kó mú mi. Èyí tó bá mú sí kẹta kó nù tiẹ̀ síbì kan. Kó tún dá padà sáàrin àwọn tó kù kó dàrú kó tún mú mi. Nọ́mbà yẹn wá jẹ́ mẹ́rin. Nọ́mbà mẹ́rin yẹn encrypted code nìyẹn. Ó wá kó ká decrypt yẹn. Ó wá in form of code. Ó wá kó ká decrypt yẹn. So mathalan ká pé yẹn mú 91685. Ká pé nọ́mbà aláwọ̀kọ́ tó mú is 9. Ìkejì tó mú is 16. Ìkẹta tó mú is 8. Ìkẹrin tó mú is 5. So mo lérò pé à ń rí dáadáa ó clear. So nínú comment ṣé ká ló kó máa kọ ìbéèrè ẹ̀ síbẹ̀. Ibi tí ó bá ti yé ẹ nínú kíláàsì ló wà yìí, ní tí ó bá ti yé ẹ kọ sí comment á pick ẹ. Tó bá ti kọ báyìí tán ó ti wà in form of code. Nọ́mbà kọ̀ọ̀kan yìí ló ní tó dúró fún. So ń wá gbé wa lọ sí Bàjìdáwù. A máa decrypt using 8432 code. 8432 code. Bàjìdáwù òun ni mo fẹ́ fi ṣe decryption rẹ̀. 8432 code. Kí ni ìtumọ̀ eléyìí ni pé ẹni yìí mú 9 ní nọ́mbà alákọ̀ọ́kọ́. So màá wá ṣe tébù mi jáde ńsìn. Mother figures, daughters, MDNA, niece, additives. Aha. Figure 1 tó mú is 9. Nínú level bit mẹ́rẹ̀ẹ̀rin yìí, màá wo summation tó lè fún mi ní 9, addition tó lè fún mi ní 9. If I add 8 and 4, it can never give me 9. If I add 8 and any of these number, kò lè fún mi ní 9. So now, if I add 4 to 3, á fún mi ní 7. To 2, á fún mi ní kíni? 9. So 4 plus 3 plus 2 will give me 9. So in that case, màá 0 level 8. Màá open àwọn tó kù. This 0 means off. Level 8 is off. But the rest, torí pé mo hard àwọn number yìí, so ó máa wà on 1 1 1. Figure 1 tó mú nìyẹn. 9 yẹn mo ti convert yẹn sí binary. So n tá ń ṣe lọ́wọ́ yìí binomancy ni. So àwọn kan nínú kọ́mẹ̀ntì, àwọn kan ti ń kọ Nasratu Kharija 0011. So 0011 tẹ́ lò yẹn, òun kọ́ ni code tá fẹ́ lò, tá fẹ́ fi decrypt yẹn. So I am actually using 8432 code. So nínú 8432 code, this is 9. Ó depend lórí code tó bá fẹ́ lò fún decryption ló máa determine figure tó máa arrive. Aha. So nínú àwọn bíi basic order, period and value order, 0011 yẹn ni 9. But nínú code tí mo ń lò yìí, nínú order tí mo ń lò yìí,
eléyìí ló máa fún wa ní 9. Now 16 tí máa ní kí n hide gbogbo nọ́mbà yìí pé 8 plus 4 á fún mi ní 12, 12 plus 3 ńkọ́ á fún mi ní 15 plus 2 á fún mi ní 17 kò fún mi ní 16, but I need 16. So 16 is the last of all the papers. Òun ni last number tó gbẹ̀yìn nínú gbogbo àwọn paper yẹn abẹ́ẹ̀kọ́ nígbà tá number yìí 16 ni last. So a máa zero gbogbo level yẹn pátápátá, you put everything to off. Tó bá ti off wẹ̀ 16 yẹn. So that is jama 0 0 0 0. Now ó tún mú 8. For 8 me need láti add nǹkankan, 8 wà níbí. So all I need to do is on this level and off the remaining. So that will be 1 0 0 0 in keys. Okay? Oko ẹlẹ́ẹ̀kẹrin 5. Níbí yìí nọ́mbà tó lè fún mi ní 5 òun ni 3 and 2. So màá on méjèèjì, màá off méjì. That will be 0 0 1 1. Figure mẹ́rin ti pé. In tí mo ṣe yìí là ń pè ní decryption. Mo decrypt ẹ̀ nìyẹn. So nísìnyí ó wá kù daughter figures. Daughter 1 màá gbé láti ìsàlẹ̀ báyìí. Níbí. Màá mú first row yìí, màá mú báyìí láti ìsàlẹ̀ wá sókè, màá wá kọ from left to right. So that is 1 0 0 1. Eléyìí tiẹ̀ 1 0 0 1. Eléyìí 0 0 0 1. Eléyìí 0 1 0 0. Figure ti pé mẹ́jọ. A rẹ̀ ṣe ń lọ sí 16. Ẹ máa share program yìí. Wọ́n tó bá ń wà class ẹnìkan ní mo bèèrè lọ́wọ́ ẹnìkan pé ṣe share program wa lórí Facebook yín. Olóhùn kì í share ó ní kí ló dé? Ó ní àṣírí ni tẹ́ ń kọ́ àwọn èèyàn yẹn. Òun ò fẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀ púpọ̀ torí ẹ̀ lòun ò ṣe share rẹ̀. Àwọn táwọn ń kọ gbogbo ayé ń kọ́. Ẹ má jà wà selfish. Ẹ má jà wà selfish. Ìmọ̀ tá a bá ń jàǹfààní ẹ̀, ẹ jẹ́ kẹ́lòmíì náà jàǹfààní rẹ̀. Tá a bá ń fọwọ́ bo ìmọ̀ mọ́lẹ̀, ìmọ̀ yẹn máa kú ni o. Ìmọ̀ tí a bá ti ń da ọwọ́ bò, ìmọ̀ yẹn ó padà kú, á tán, ẹnìkankan ní practice ẹ̀ mọ́. Ṣùgbọ́n ìmọ̀ tá a bá fọ́n ká, ìmọ̀ yẹn á padà advance. Á padà advance. Ó ní ẹnìkan brother wa kan on wà online báyìí, on wò wá, Ọlọ́run kó bá ní ṣe dáadáa fún wọn. Wọ́n ní nígbà táwọn study handout 1 and 2 àtàwọn fídíò tá a ti fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tá a ti ṣe, wọ́n ní àwọn wá rí wípé tó bá yẹ pé ìmọ̀ yìí tó bá yẹ pé àfọwọ́bù látọdún tó ti pẹ́ sẹ́yìn ni, ìmọ̀ kan tó yẹ kí ìjọba Nàìjíríà gan kí wọ́n promote ni. Ipe tó bá yẹ pé àwọn ìjọba bá mọ kúlẹ̀kúlẹ̀ tó wà ń di ìmọ̀ yìí ni, kódà Ọlọ́run jẹ́ kẹ́ àwọn èèyàn kàwé mọ́ ni, kéwú ni gbogbo ayé ò bá máa ké. Wàláì. Ṣùgbọ́n torí pé ọ̀nà tá a gbé gbà, wọ́n máa gbé yẹ̀pẹ̀ síwájú, wọ́n máa ṣe nígbà tó wọ́n rí kinní kan. Yé! Àwọn tó ń dòkó máa wò pé, bàbá kílẹ̀ tó rí, ó lágbára pọ̀. Gbogbo àwọn nǹkan yẹn a ti jẹ́ kó wà too mysterious. À ń ṣe bí ìgbà tá à ń ṣe cultism. So irú mọ̀ bẹ́ẹ̀ ìjọba ò ní bá yín promote ẹ̀. Ṣùgbọ́n bá tó bá ṣe báyìí tí wọ́n rí pé àǹjọ̀nú kọ́ ló ń lò, science ni, mathematics ni, probability ni, calculation ni, wọ́n promote ẹ̀ sí school, wọ́n gbé wọ college of education, wọ́n gbé wọ university, wọ́n gbé wọ polytechnic, add the course, àwọn èèyàn lọ máa study rẹ̀, àwọn èèyàn tó máa ṣe MSc lórí ẹ̀, wọ́n máa ṣe PhD lórí ẹ̀. So nǹkan ńlá làwọn àsìlámù ní, but àmọ́ bó yẹ ká ti promote ẹ̀ fún aráyé. We are not selling our product in the standard way. We are not selling our product in the modernized way, in the civilized way.
we are doing it in a local level. Òun ló jẹ́ kí àwọn èèyàn máa fojú burúkú aláàfáà tí wọ́n máa wà aláàfáà níwèé ẹni tí ò níṣẹ́ ẹ̀rí. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó wá tún dáhùn èèyàn lóhùn náà tó ń ṣe iṣẹ́ ìtúsílẹ̀ fáwọn èèyàn kò ní ìmọ̀ tó yẹ kó ní, yóò máa wá purọ́ gbowó lọ́wọ́ wọn. So nísìnyí NIS ni wọ́n pè síbí báyìí addition 1 and 2, 3 and 4, 5 and 6, 7 and 8 ló máa fill bí. So 1 and 2 la máa kọ́kọ́ hard. Addition code eléyìí ó yàtọ̀ sí tí wọ́n ń kọ́ yín nínú mathematics ní school. Táyà pé ní mathematics ní school ni bí wọ́n bá ṣe máa hard yẹ ó yàtọ̀ sí táwa hard bí. Táwa hard bí tó bá ti rí 1 and 0, 1 ló máa fún ẹ. 0 and 0, 0 nìyẹn. 1 and 1, 0 ni. So answer ti bí ó yàtọ̀ sí ìtẹ̀yìn máa ń kọ́ àwọn èèyàn ní mathematics ní school. So 0 and 0, you give us 0. 1 and 0, 1. 1 and 0, 1. 1 and 0, 1. Then àwọn ilé àtẹlé náà á hàdí ẹ̀pọ̀. 1 and 0, 1. 0 and 0, 0. 0 and 1, 1. 0 and 1, 1. Á hàdí méjì náà 1 and 1, 0. 0 and 0, 0. 0 and 0, 1 and 1. Then ilé náà méjì á hàdí 0 and 0. 0 and 1. 0 and 0. 1 and 0. Àtúmọ̀ méjì á hàdí 0 and 1. 1 and 0. 1 and 1. 1 and 1. 0. Á hàdí méjì náà 0 and 0. 0. 0 and 1. 1. 0 and 0. 0 and 1. Àtúmọ̀ méjì á hàdí 1 and 0. 1. 1 and 1. 0 and 0. 0 and 1. Now, kò sí nǹkan kan tá a fẹ́ hàdí mọ́ ilé ní ẹ̀yìn mọ́. A wá lọ mú figure 1. 1 plus 15 ló máa fún wa ní figure 16. This figure here is called the George figure. Old name nìyẹn. Modern name, we call it index. Index figure. That's the modern name, index figure. But old name is George. Àwọn ọmọ eléyìí tó wà níbí àti first one, I had there pọ̀. So 0 and 1, 1. 1 and 0, 1. 1 and 0, 1. 1 and 1, 0. Ó ti pé 16 figures. Table wa ti complete. Now, debugging. We go to debug. We search for bug. Bóyá bug wà ńbẹ̀. If there is bug, you have to discard that table. Mo láti máa mọ̀ pé bug wà nínú iṣẹ́ yìí. A lọ sí George figure, which is also known as the index figure. A lọ wò. So, each of these is called a bit. Okay, we call it bit. This is a bit. This is whenever you see 0, okay, it's also a bit. This is a bit. This is a bit. So we have 4 bits. So now I'm a lot total iye tó wà ńbẹ̀, iye bit tó wà ńbẹ̀. Kò gbọdọ̀ fún wa ní odd number. Kò gbọdọ̀ fún wa ní even number. That is a rule. If you have even number in the George figure, that is a bug. You cannot use the table. So now, this is 1 and this is 1. That is 2. That is even number. So even number is allowed here. But look at something like this. Something like this is not allowed here. Why? 1 plus 1 plus 1 is what? 3. So you can never have a figure of this sort as a George figure. It will be regarded as a bug. This one can never be a George figure. This one, because this is 1 plus 1 plus 1, 3, if odd number. So total number of bits in the George position must never be odd, always even. So odd is not allowed in that position. Now, debugging process positive. Debugging process. We have 1001 as our George figure. So the debugging process yield positive results. Now we look for
truth index. This table, we have to know the percentage of truth in the table. Is it up to 95%? If you have truth up to 90%, you can use the table. But if it is low, so how do we do that? We consider adding 3 and 5, then 11 and 15. Then we add the results in each case. So 3 and 5. This is 5. Figure 5. This is figure 3. This is figure 5. We add it. So 3 and 5. We have 1 and 1. 0. 0 and 0. 0. 0 and 0. 0. 0 and 1. 1. Then we take 11 and 15. This is figure 11. This is figure 15. We add. So if you add this to this, you have the answer will be 1001. And we add the two together. This figure of 1000. Now this figure here, you search for it in your table. If it is present, that is a high truth table. A very high truth table. If it is present, or if it is absent, then the truth of the table is low. So how will we want the table? Show one there because in there. One there. Only in figure 3. Moloto one there. If you can only have figure 3 at 3. So for that reason, the truth of this table is as high as 95%. So I want to call one year or you want to call your pay. Come up with table company 100%. Kadulori 95%. Nítorí pé wallahu a'lam. Ọlọ́run bá ló ṣe kíni ló ní mọ̀ jùlọ. Ká fi tó kù lẹ̀ fọ́lọ́run. So torí pé o lè mú dájọ́ kan wá lórí kíní kọ́lọ́run sì padà sọ pé èmi lọ́lọ́run ṣe. Wọ́n lè sọ bẹ́ẹ̀ lómi pé pẹ̀lú táwọn bí kò sọ ọmọ ńlẹ̀ fún yín o. Ṣùgbọ́n tọ́lọ́run bá fẹ́ jẹ́wọ́ ara ẹ̀. Yẹ̀mọ̀húnlá ọmọ ẹ̀yàṣáwó wàlí speech. So ní wọ́n fi ní ká dúró lórí 95%. Now table yìí àwa ṣe tán báyìí ó wá kó ká bọ́ sí translation ká bẹ̀rẹ̀ sí translate yẹ. Soul figure a ní láti wò bóyá ó ní soul figure òun náà wà very important. The soul figure is like the SIM card tó fẹ́ fi communicate. So battery fóònù lè wà kó ní battery kó níná lórí tí ó bá sí SIM card ńbẹ̀ communication ẹ̀ tí wọ́n bá link ẹ̀ mọ́ SIM kan tí wọ́n bá tiẹ̀ kí SIM yẹn sí wọ́n ní láti link ẹ̀ mọ́ nọ́mbà kan. So báwo láti wá yẹn òun rèé 0001 0001 that's the soul figure. Àwa wò bóyá òun náà wà nínú tébù yìí àbí kò sí ńbẹ̀. So òun rèé ó wà níbí ní 7th house. So ó ní SIM card. Ó lè communicate á sọ̀rọ̀. So nísìnyí doctor Ọlọ́run ló ṣe wà lẹ́kùn sáńtìlá Dr. Ládìrí ẹ kú gbogbo gbá wa Ọlọ́run ní fi yín lẹ́ o a sì kú múra mọ́lídì nàbí wa. Naham wọ́n fẹ́ lọ síbi translation process. Aláwọ̀kọ́ nǹkan tí mo tún fẹ́ kọ́ wa lálẹ́ ni pé tá bá ṣe tébù tán tá bá fẹ́ mọ̀ bóyá kéèsì tẹ́ni yìí gbé wáyé bóyá ó lè solve àbí kò lè solve. A ní bí method méjì ó jù bẹ́ẹ̀ lọ àmọ́ méjì at least méjì tó rọrùn láti fi mọ̀ pé kéèsì ẹni yìí lè ṣe kí ni ó lè solve àbí kò lè solve. One of the simplest method láti mọ̀ gbogbo 1 tó wà nínú tébù yẹn kà á látòkè délẹ̀ gbogbo 1 tó tà ẹ̀ kó wá pín pẹ̀lú 16 kó pín kó tún pín tó bá tún ṣì lọ kó pín again tó bá tún ṣì lọ. So remainder ẹ̀ wà wá lọ wo figure tó correspond mọ́ remainder yẹn. Tó bá jẹ́ favorable figure problem yẹn ní solution. Nǹkan tẹ́ni yẹn fẹ́ yóò rí tó bá dẹ̀ kó fẹ́ lọ gba nǹkan kan náà ni
yóò rí gbà. Ṣùgbọ́n tó bá lọ jẹ́ unfavourable figure tó bóyá tó bá kú fàdúrà ṣá àmọ́ pẹ̀lú tí tébù yẹn ń sọ nǹkan yẹn ò lè ṣe. So now a wá lọ wò one mẹ́ta rí bí 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29. So àwọn wà ní dit la máa ń pè wọ́n. So nínú table yìí sìn total dit equals to kíni 29. So ó jẹ́ 29. How are your 16 kó mbẹ̀? Ó máa kó kíni? Ṣó tó 14 ṣá? 4 plus 9 mà ní 13. Àbọ̀mọ̀ ni? 13 ni 4 plus 9. Ṣó mọ̀ pé nínú 20 á kó 4 àwọn á fi kún 9 13 nìyẹn. So 13, àwa lọ wo figure to correspond with figure 13. This is figure 13. Abi? Figure 13. So our figure 13 is 1100. Kí lorúkọ figure yìí? This is called Fortuna Major in Latin. It's a favorable figure. In fact, the most favorable figure is Fortuna Major. Is the most favorable figure of all binomantic figures. So, ó túmọ̀ sí pé kéèsì tẹ́ni gbé wáyìí ó ní solution. Solution yìí sì wà nínú table yìí gangan. Bẹ́ẹ̀ ni. Solution ó wà nínú table yìí gangan. Kódà gan lọ́dọ̀ àwọn apá kan onímọ̀ wọ́n jẹ́ pé wá pé figure tẹ́ gẹ́ẹ̀tì yẹn gangan tó dẹ̀ jẹ́ pé òun ni favorable figure yẹn gangan sàárà rẹ̀ yóò gbé solution ní ẹ̀ jáde nítorí pé figure kankan ló ní sàárà tiẹ̀. So tó bá lọ ṣe sàdákà figure yẹn lọ́jọ́ tí figure yẹn ń lò torí pé figure kankan ló ní ọjọ́ tó ń operate tó bá ṣe lákòókò figure yẹn yóò mú. Inshallah yóò mú. So now nísìnyí àti rí pé ọ̀rọ̀ rẹ̀ ní solution pẹ̀lú ọ̀nà eléyìí. Method mi ta tún lè wo ni ká lọ wo figure 7 and figure 10. This is figure 7. Ó wà favorable. Figure 7 bí adoic joy letitia àbí kí ni Latin name adoic joy ni letitia náà ni letitia Laetitia letitia. So joy ló túmọ̀ sí ó túmọ̀ sí pé tí figure 7 bá ti wà favorable kí ni adoic Latin name ẹ̀ òun ni yẹn letitia Latin name òun rẹ̀ ń bí letitia ni. So tó bá ti wà favorable ó túmọ̀ sí pé nǹkan yẹn ní solution. Figure 10 tóun bá wà favorable ó túmọ̀ sí pé lọ́dọ̀ ẹni tí wọ́n wà yìí gangan ni wọ́n ó ti rí solution nǹkan yẹn. Ṣùgbọ́n tó lè yóò bá wà favorable nǹkan yẹn ní solution ṣùgbọ́n kì í ṣe lọ́dọ̀ àáfàá tí wọ́n ṣe kí ni wọ́n wá sí yẹn. So níbi nísìn figure 10 ni wa causa gini òun náà wà favorable although mixed figure ni ó wà favorable. So now ó túmọ̀ sí pé lọ́dọ̀ ẹni yìí wọ́n á kan solution rẹ̀ ń bẹ̀. Wọ́n á kan solution rẹ̀. Báwo la ṣe wá mọ̀ pé kọ̀rínù ni ó ń da ẹni ìlàmù ẹgbẹ́ tàbí ọkọ ọ̀run? Báwo la ṣe lè mọ̀? So ìyẹn gangan ni àlàyé tí mo fẹ́ fún wa ní alẹ́ yìí. Báwo la ṣe lè mọ̀ pé ọkọ ọ̀run tàbí ẹgbẹ́
ló wà ní ìcháàjì kéèsì yìí àti pé báwo la ṣe lè mọ̀ pé ẹni tó ní ìbéèrè obìnrin ni àbọ́kùnrin. Mainly looking at this table, báwo la ṣe lè predict pé ẹni tó gbé kéèsì wá ọkùnrin ni àbí ẹni tó gbé kéèsì wá obìnrin ni. So inter lè ṣe tá a fi lè mọ̀ figure 13 ló lọ wò nítorí pé figure 13 òun ni ó jẹ́ figure tó ń sọ̀rọ̀ Baitu Sa'il, ilé oníbèérè. The house 13 is called under. Ibi ya mi. O ṣeun. This is house 13, abi? Ilé oníbèérè. So house 13 ilé oníbèérè ni. Kí wá ní house 14? Nígbà tá bá pè house 13 ní ilé oníbèérè. Kí ni house 14? Bait mashul. Now, mashul yẹn àwọn èèyàn máa ń ṣe mistake yẹn gan. Wọ́n ní ilé àfáà tá ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀rọ nìyẹn o. Ilé àfáà yẹn kọ́ o. House 13 ilé oníbèérè. Ó correct ká pè bẹ́ẹ̀. Baitu Sa'il. Querent house. Now, is the subject. Okay? Old name lele. Modern name ta lè pè bí subject. Ẹni tó gbé query wá. Now, house 14. Táwọn Lárúbáwá pè ní Baitu Mashul. Mashul yẹn kì í ṣe pé àfáà tí ń bá wọn wádìí nǹkan. Rárá o. Yá ni al-mashul haniwu. Ìta ń wádìí nípa rẹ̀. So, object ní correct language fún. So, Lárúbáwá ń jọ mí, ó máa wà confusing. So, ilé 14, ilé ń tà ń wádìí nípa rẹ̀, òun ni ilé 14 yẹn. Now, ẹni tó gbé kéèsì wá, òun ló ní ilé 13. Káwá wo fígọ̀ tá a bá níbẹ̀. Fortuna major. Fígọ̀ yìí, fígọ̀ ọkùnrin ni àbóbìnrin. Àwọn tó bá ní handout, wọ́n á rí ìyẹn bẹ̀. Pé Fortuna major tá ń tún pè ní Nasratu Dakhila. Ṣọ́kùnrin ló dúró fún ni àbóbìnrin. So, irú sẹ́ẹ̀sì gender figure tó bá wà ní ilé yẹn láàfi lè predict ẹni tó ní ìbéèrè. Ṣé mọ̀ pé nígbà tí mo kọ nọ́mbà yìí ń sọ pé bóyá ọkùnrin ló ní àbóbìnrin. But mainly looking at figure 13, a good student should be able to predict pé table tá ń wò yìí ọkùnrin ni àbí table tá ń wò yìí obìnrin ni. Figure 13 ta ló ní? Is it a male figure or female figure? Nasratu Dakhila, onda. Kò lè tó bá òun, òun lè bí ó yá wò jáde ń bẹ̀. Nasratu Dakhila, onda. Òun rèé, kí ló wà wájú ẹ̀? Tracy ẹ̀ lọ. Fortuna major. Female ni. Òun sì ń wé kántankàntan. Female ni. So níbẹ̀ yẹn, ó já mọ̀ pé our querent, ẹni tó gbé béèrè wá, obìnrin ni. Obìnrin ni. Ẹni tó wá ń dá láàmú, ẹni tó ń dá láàmú, òun ló ní figure 14. So, ibẹ̀ láti mọ gender ẹni tó ń dá ẹni yìí láàmú. Ṣákọ ẹni tó ń dá láàmú ní àbábo. Now, figure 14 is Qabdu Kharij. Qabdu Kharij ní Latin. À ń pè ní ìjà àmíṣíò kọ́ ni. Àmíṣíò ni àbí loss. The meaning is loss. Ọlọ́mọdé àṣòfò. So, àmíṣíò. Figure yìí, kí ni gender figure yìí? Male. So, ó túmọ̀ sí pé ẹni tó ń da oníbèérè wa yìí láàmú, akọni male. The object is a male. Ká máa wò, báwo la ṣe lè mọ̀? Sọ́kọ̀ ọ̀run ni àbẹ́gbẹ́? That's the question tí mo fẹ́ sọ lẹ́ẹ̀kan. Total date tá a kà ń bí.
a nílò 16 a lò 7 a máa yọ 7 títí tí a fi ní remainder. So the total digit which is àwọn 1 tá a kà yẹn ó fún wa ní 29. tó bá bẹ̀rẹ̀ sí ní yọ 7 tó yọ 7 kí ló máa ṣẹ́kù? Kí ni tí ó ṣẹ́kù? Ó ṣẹ́kù kí ni? 1. Good. Àwọn ẹnìkan ní 2 bó 29. Tá bá yọ 7 lẹ́ẹ̀mẹ́rin á parí sórí 28. So ó máa kù 1. To know the source of problem, total digit divided by 7, remainder. So nínú kéèsì, whenever you have your remainder as 1, àlìjọ̀nú nìyẹn. Ó túmọ̀ sí pé jinnu ló ń da ẹni ìlàmù. Jinnu ló ń da ẹni ìlàmù. Tó bá fi lè fún ẹni 1 lẹ́yìn tó yọ 7, jinnu ló ń da ẹni ìlàmù. Tó bá ti yọ 7 tó yọ 7, tó bá ṣẹ́kù 1, àlìjọ̀nú ni kìí ṣe èèyàn o. So a dẹ̀ ti sórí lẹ́ẹ̀kan wípé akọ ni. So eléyìí náà ń jẹ́rìí ẹ̀ pé akọ. So ti so in túmọ̀ sí pé kọ̀rínù ní ṣe kí ni o? Kọ̀rínù yẹn làwọn Yorùbá ń pè ní ọkọ ọ̀run. So túmọ̀ sí pé ẹni tó ní ìbéèrè yìí ọkọ ọ̀run ṣe kí ni? ń yọ lẹ́nu. So ó lè máa bá a sùn lójú oorun. So yóò sì máa da ayé ẹ̀ láàmú. So a tún wá ń pe kíní kan ní star figures. Star figures. A wá wá àwọn star figures. Àwọn figure tó gba star nínú Romley yẹn. Àti double star. Ìkan máa gba double. Ẹyọ kan péré ni ó gba double star. Nínú any table tá a bá bí kalẹ̀, figure kan péré ló lè gba double star. Àwọn míì wá lè gba single. So àwọn tó jẹ́ star figure ń bẹ, a wá wá. Ẹnìkan ní tí remainder bá jẹ́ 2 ńkọ́, àbí 3, àbí 4, àbí 5, àbí tí ò bá tẹ̀ sí remainder, tá máa ń regarded as ó ṣẹ́kù 7. Kí ni ìtumọ̀ rẹ̀? Handout 2 lẹ́ti bá. Tó bá ti handout tá a ṣe, tá a pè ní handout 2. Binomancy handout 2. Wàá rí gbogbo ẹ̀ ń bẹ. So now, tí a bá fẹ́ mọ star figure, báwo la ṣe mọ̀? Gbogbo total digit yìí náà. Ṣé iṣẹ́ tí a tán lo àwọn digit yìí fún ó pọ̀ gan ni o. Digit tó bá kà nínú table ẹ̀. Iṣẹ́ tó ń ṣe, iṣẹ́ tó pọ̀ ni o. Òun náà la máa ń lò láti fi mọ star figure. Báwo láti wá mọ star figure? A máa mú total digit yìí, a fi 9 pín. A máa yọ 9 kún bẹ́ẹ̀, a máa yọ 9 kún bẹ́ẹ̀ títí tó fi kù remainder. So total digit divide by 9, find the remainder. So níbi yìí sì á lọ dé orí 27. So remainder wa jẹ́ kí ni o? A jẹ́ 2. Àbẹ́ ẹ̀kọ́ ni, torí pé 27 ló máa parí sí, a wá kù 2. A wá lọ sí figure 2, a lọ fún ní style ọ̀kan. Òun ti gba ránkì kan nù. Figure tá a bá get, tá a kọ́kọ́ get yẹn, figure tá a bá ti get tó gba star yẹn, a wá ṣe, a wá value rẹ̀, a lo 8472 code, a fi wá value rẹ̀. Tá ń pè ní Basidawu. So a fi Basidawu wá value rẹ̀. Ẹni tó bá fẹ́ ra handout náà kó kàn sí mi lórí WhatsApp. Tó bá ti tá bá ti ṣe program tán, chat me on WhatsApp. Soft copy ni. So èyí tó túmọ̀ sí pé orí WhatsApp náà láti send ẹ̀ sí ẹ. Wàá wá download rẹ̀ fún ara ẹ̀. Wàá dẹ̀ lọ print ẹ̀ fún ara ẹ̀. Tó bá ti print ẹ̀ tán, kò ṣe parabáyìn kò jù bẹ́ẹ̀ lọ. So handout is still 5,000. Àti ìfikún 5,000 tá a ti ń ta látijọ́ iná la ṣe ń ta. So English la fi kọ́ o. Irú nǹkan báyìí àwọn kan tí wọ́n láwọn fẹ́ translate ẹ̀ tí wọ́n lọ translate ẹ̀ wọ́n get ẹ̀. So English yẹn náà ni ó sì wà dé ní.
WhatsApp number 0703 492 4039. 0703 492 4039. Lẹ́ẹ̀kan sí 0703 492 4039. Àwọn ṣe ìsáàbù fígọ̀ tó wà níbí pẹ̀lú bàṣídáwò. Ẹ rí pé tàbá la fẹ́ ṣe ìsáàbù fígọ̀ yìí, ó ti zero gbogbo level, off ni gbogbo ẹ̀ wà, off. Wọ́n lè ní ká wá value rẹ̀. Ṣé a wá sọ pé zero ni value ẹ̀? Rárá, kò ń ṣe zero. A lọ lo value toric, torí pé jẹ̀mọ́ nílé value toric na máa lò fún jẹ̀mọ́. So kí la ń pè ní toric? Toric is 1111. Ilé la máa lò fún. Kí náà ní ká lò fún summation? Ká fi wá value wọ́n ní ká lò 8472 code. So 8472 code la máa wá lò fún wá value ẹ̀. Yaani 8 plus 4, torí pé ó hàn gbogbo level mẹ́rẹ̀ẹ̀rin. 8 plus 4 plus 7 plus 2. 8 plus 4 is what? 12. 12 plus 7. 19. 19 plus 2. 20. 21. So answer tá bá get. A wá bẹ̀rẹ̀ sí ní gbọ́n 9 yọ nínú ẹ̀. 9 yìí kan náà, a bẹ̀rẹ̀ sí ní yọ nínú ẹ̀. Torí pé kò gbọdọ̀ kọjá 9. So a máa wá yọ 9 yẹn nínú ẹ̀ títí tá fi ní remainder. So níbi nísìn, tá bá máa yọ 9 yẹn lẹ́ẹ̀mejì ní a rí yọ 18. Kí ló máa ṣẹ́kù? A kù 3. R is equal to 3. So ó túmọ̀ sí pé a lọ sí figure 3, a lọ fún òun náà ní single star. Òun náà ti gba star kan. Now, figure tá a rí ń bẹ̀ yẹn tó jẹ́ figure 3 yẹn, a tún ṣe ìsáàbù tiẹ̀ náà. A wá value rẹ̀ using that same 8472 code. So 8472 code ni wọ́n ní ká lò fún. Ó ti off level mẹ́ta yìí. Ibi nìkan ló on. Level tó wá on yìí, the value is what? 8. So ó túmọ̀ sí pé eléyìí using 8472 code, the value will be what? 8. Kò tó 9 rárá. So I need láti sọ pé a fẹ́ yọ 9 kó mbẹ̀. So we are going to house 8. Òun náà máa tún ṣe kí ni? Agba style ọ̀kan. Figure tá débẹ̀ yìí náà, a tún wá value tiẹ̀ náà using same 8472 code. Ó ti 0 bí. The position of 8 is zeroed. The position of 4 is open. 8472. The position of 7 is off. 2 is off. So open is only 4. So we are going to house 4. Òun náà máa gba style ẹyọ̀kan péré. Figure tá bá ń bí náà, a tún ṣe ìsáàbù tiẹ̀ náà using 8472. Position of 8 is off. 4 is off. 7 is open. 2 is open. 7 and 2, it give us 9. Figure 9. Òun náà máa gba style ọ̀kan. Figure yìí sìn, a tún wá ìsáàbù tiẹ̀ náà 8472. 8 is off. 4 is open. 7 is open. 2 is on. So a máa tó ta rẹ̀. Ó fún wa ní 13. Báwo lẹ get it? 4 plus 7, 11. 11 plus 2, 13. So we are going to figure 13. Òun náà ṣe kí ni? Ó gba single star. Àwọn tó ta òun náà 8472. 8 plus 4, 12. Ó ti họ́ fún bí. So we are going to 12. Òun náà ṣe kí ni? Agba style ọ̀kan. Àtún tó ta òun náà 8472. Only 4 and 2 are open. So that is 4 plus 2, 6. This is our 6. Òun náà ṣe kí ni? Ó gba style ọ̀kan. So àtún ṣe ìsáàbù 8472. 8 and 2 ló open. 8 plus 2 give us 10. Ó ti ju 9 lọ. Àwa gbọ́n 9 yọ mbẹ̀. A kù kí ni? A kù 1. House 1. A ṣe kí ni o? Agba style ọ̀kan. So àtún total 8472. 8 is off. So we have 4 plus 7 plus 2. 13. So 13 dé. Ó dẹ̀ ti gba style ọ̀kan tẹ́lẹ̀. A tún ṣe kí ni? A tún gbà mí. Ó wá di kí ni o?
double star, you stop there. To bá ti get double star figure, you have to stop. So figure tó bá gba double star nínú table, òun ni the most important figure in that table. I repeat, a double star figure in a table is the most important figure in that table. From here to America, to Germany, to Tunisia, to Algeria, to Morocco, to Egypt, anywhere in the world, a double star figure is the most important figure in a table. So, figure yẹn, Fortuna Major, òun náà ni a get lẹ́ẹ̀kan. Nígbà tí kí la ṣe, bàtà wá tí mo ní bóyá ọ̀rọ̀ ẹni yẹn lè ní solution àbí kò lè ní abẹ́ẹ̀kọ́, ẹni pé figure yẹn náà la get, figure 13. Nígbà tá ka total date tó fún wa ní 29, àwọn agbọn 16 ló fún wa ní 13. Mo sọ fún wa lẹ́ẹ̀kan mo ní figure yẹn ó lè gbé sàárà jáde tí ó solve problem ẹni yẹn. So òun náà ló tún padà wá jáde as this double star figure. So irú figure yẹn tó bá tọpasẹ̀ rẹ̀ ẹlòmíràn máa béèrè pé kí wá ní sàárà rẹ̀ ó wà lé kí ó ní o ó wà lé kí ó ní táwọn àbá fi ń jẹun ló fẹ́ máa béèrè o. So eléyìí ò dúró bẹ́ẹ̀, mo ti kó lórí geomancy, binomancy làwa máa ń pè tiwa. So a kó lórí ẹ̀, a wà lọ sí bí áàtì mi. So kí n wá ìtumọ̀ bí mẹ́ta sọ nínú rọ́bìlì yìí. Aláwọ̀kọ́ ni pé àǹjọ̀nú ló ń yọ ẹni lẹ́nu. Ṣáàrí gbogbo fígọ̀ tó bá wá gba star nínú rọ́bìlì yẹn, gbogbo ẹ̀ pátápátá ló wà lẹ́ máa túmọ̀ ẹ̀ translate ẹ̀ fún ẹni yẹn. Lára ẹ̀ ni pé fígọ̀ 13 fígọ̀ 9 yìí tí eléyìí bá jáde ní 9 tá ń pè ní Cauda draconis, the tail of the dragon, Cauda draconis. So figure yìí tó bá wà ní house 9 ó túmọ̀ sí pé ọ̀tá tó ń bá ẹni yẹn jà ó stubborn. Ó tẹ́ kí ni? Ó stubborn gan, he's a very stubborn. So àǹjọ̀nú yẹn máa stubborn gan. So ó tún lè lo bàtìdáwù láti fi mọ ọ̀tá tó ń bá yẹn jà 8472. So bó ti wá ṣe ni pé wàá lọ sí house 8, wàá mú solid level, because level mẹ́rẹ̀ẹ̀rin ló lórúkọ. À ń pèlè ní solid, à ń pèlè ní kí là ń pèlè liquid àbí, à ń pèlè ní gas, à ń pèlè ní plasma. Abẹ́ẹ̀kọ́, so wàá lọ sí figure 8, wàá mú solid level, 0 ló wà níbẹ̀ nínú table eléyìí. Solid level of figure 8 níbẹ̀ ó jẹ́ 0. Wàá lọ sí figure 4, wàá mú òní mú solid tiẹ̀, wàá lọ mú liquid. Ilé ní tá ń ṣe lọ́wọ́ yìí ni wọ́n ń pè ní nígbà tí yàn ń chemical pọ̀. So ti yé kí làwọn ní chemistry máa ń pè titration. Titration rẹ̀ ló ń ṣe ó lọ sí figure 4, ó lọ mú liquid level. So the liquid level in figure 4 is what? 0. Wàá lọ sí figure 7, wàá lọ mú gaseous level rẹ̀, gaseous of 7. Figure 7 ni 0 ló wà ńbẹ̀. Wàá lọ sí figure 2, wàá lọ mú plasma level rẹ̀. Ohun rẹ̀ kí ló wà ńbẹ̀? So wàá combine figure mẹ́rẹ̀ẹ̀rin. So this is the left, this is the right. So left to right will be 0, 0, 0, 0. Jama, níbo ló wà nínú table yẹn? Ó wà ní house kíni o? House 2. Àti kíni? House 11. So orí ọ̀tá tó ń yọ ẹnìyẹn lẹ́nu, òun nìyẹn. House 2, house 11. What is the translation? Tó bá bá ọ̀tá rẹ nílé kejì, ẹ ń fẹ́ra yín. Ẹ ṣe kíni? Ẹ ń fẹ́ra yín. Làbújá. Ìfẹ́ wà láàrin yín. So túmọ̀ sí pé àǹjọ̀nú tó ń yọ ẹni lẹ́nu ó ń ṣe kíni?
ó ń fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó. House 11 àtúnbá ọ̀tá yẹn ń bẹ̀. So ti ọ̀tá house 11 ọ̀rẹ́ ló ń jẹ́ bẹ̀. Ilé kọkànlá ilé ọ̀rẹ́, companion, company, friendship, disciple 11 ni. Ọ̀rẹ́ tí yẹn ń rojọ́ ara ẹ̀ fún. So a bá ọ̀tá rẹ̀ ń bí, ó túmọ̀ sí pé ìfẹ́. Àwọn tó wá bá níbí, ó túmọ̀ sí pé ọ̀rẹ́ ẹni yìí kan wà tó jẹ́ kí ni o, tó jẹ́ ọ̀tá rẹ̀ tó yẹ kó ṣọ́ra fún. So ọ̀tá méjì ló ń gbógun ti ayé rẹ̀. Ìkan wọ́n ń fẹ́ra wọn, ìkan ọ̀rẹ́. Báwo láti wá bí Hátìmí? Kí ni tá a fi ń pa kíní rẹ̀ dà? Kíláàsì ṣì ń tẹ̀síwájú. Ẹ máa share program yìí. So ẹni tó bá ní ìbéèrè kó béèrè kó tó lè pa bọ́ọ̀dì rẹ̀ pé àwọn ibì kan kò tí ì yé mi dáadáa. Ẹ bá ń tún àlàyé rẹ̀ ṣe. Ìdí òtútù ni kò mú wa. Okay, WhatsApp number once again, 0703 492 4039. 0703 492 4039. Zero 0703 492 4039. Please, I prefer WhatsApp chatting than call. Nítorí pé ẹlòmíì ò ní báyẹn ṣọ́ àsìkò èèyàn. Nígbà tó pè mí tó ń rojọ́ 1 hour, ṣé mi ò níṣẹ́ ni? Torí ẹ̀ ni mi ò ṣe kí n gbé kọ́ọ̀lù ẹlòmíì. Olójú kọ́ọ̀lù ti máa ń gbé. Torí ẹlòmíì tó bá pè báyìí, ẹjọ́ 30 years ago yóò rò, 40 years ago yóò rò. Ṣé mo wá ráyè tó bá ní? So, má pè mí lọ ṣáàtì ní WhatsApp. A fẹ́ bí káàtì mi tá lè máa lò fún ọ̀rọ̀ kọ̀rínù dé tí kọ̀rínù bá ń yọ̀yàn lẹ́nu kankan. Áàtì mi tí ó jẹ́ general tá lè lò fún èyíkéyìí kéèsì tó bá jẹ́ kọ̀rínù. Jamiu ni. Kí ni mo ti pè é? Jamiu. Ó kọ Ọlọ́run tí ń jẹ́ Jamiu. Jamiu. Jamiu yìí Ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀. Ìwúlò rẹ̀ wá pọ̀, a wá ṣe ìsáàbù rẹ̀. Tá bá ṣe ìsáàbù Jamiu pẹ̀lú abjad, kí ló máa fún wa? Kí ni jim? Sọ́ra rẹ̀ o. 3 plus kí ni alif? Kí ni mim? Kí ni ayin? So pẹ̀lú abjad. 3 plus 1, 4 plus 40 plus 70. One, 4. Adad suwar al-Qur'an. Iye sura tó ṣe kí ni? Tó wà ní Qur'an ni Jamiu máa fún ẹ. Total chapters of the Quran is 114. So adadu Jamiu nù. Gbogbo iye sura tó wà nínú al-Qur'an tó bá hàn áàtì mi tí mo fẹ́ júwe yìí bí ìgbà tó hàn odidi al-Qur'an fún yàn ni. Wallahi tallahi. Bí ìgbà tó ṣe kíni tó hàn odidi al-Qur'an fún yàn láti fi ṣe ìwòsàn fún ẹni tó bá lò. À ń lò tó rí bẹ́ẹ̀ wọn kan sọ níjó ní sọ fáwọn yòókù rẹ̀. Èmi wá ń kọjá lọ ní ó ní áàtì mi tá bá wọn hàn níjó ní. Mo wá lò fún ẹnìkan wallahi
sílẹ̀ nìyẹn wá dúpẹ́ kí ní kan mo wá kọ́ mo ní olú àti mi tí ó bá mi hàn o sì mú adíyá wá ọlọ́run mẹ́yẹ lòmí tí ń lo ń tàà fún tí ń lò tí ó sì padà máa mú adíyá wá. So 114 yìí musallasu láwà fi bí a fi bí musallas káàtì mi ta fẹ́ bí alimusallas musallas wá pé oríṣi mẹ́rin bóò ló ti wá mọ èyí tí ó fi bí 114 yìí pín pẹ̀lú 4 torí pé oríṣi mẹ́rin la ló wà ká pín pẹ̀lú 4 ká wá remainder kí ni remainder rẹ̀ láti mọ irú musallasu tá fi bí 114 divided by 4 find the remainder. Tí rí ni kò lè tó bá na 4 nínú 11 kó lọ ní 2 adẹ́sẹ̀kù 3 4 in 34 4 a lọ lórí 30 4 lọ lórí 30 àbí ó lọ lórí 28 2 plus 4 6 àtúnṣe lọ lẹ́ẹ̀kan 2 náà ni remainder àwọ́lọ̀ jẹ́ tí ó ti rí 2 ló máa jẹ́ so nígbà tó ti jẹ́ 2 yẹn ìwọ̀n àrí ná tí a mú ná tí a mú tó bá ṣẹ́kù 1 musallasu náà rí nìyẹn ó ní fọ́múlà àti ẹ̀ lọ́tọ̀ alimusallasu anáàrí tó bá ṣẹ́kù 1 tó bá ṣẹ́kù 2 alimusallasu aturabi ó ní fọ́múlà àti ẹ̀ tó bá ṣẹ́kù 3 alimusallasu alahawai tó bá ṣẹ́kù 4 almusallas alimayi kálukú wọn ló ní fọ́múlà àti ẹ̀ so jamiu tá a fẹ́ ṣe yìí 2 nígbà tá a pín so ó túmọ̀ sí pé tùrọ́bí ni musallasu tí ó jẹ́ bàtọ́jú zahiju wà fọ́múlà rẹ̀ nù almusallasu àtùrọ́bí so ilé fọ́múlà rẹ̀ káàtì mi ta fẹ́ bí yìí ṣe 3-dimensional ni wọ́n pè ní musallas kàánẹ́tù o tísà kúlọ̀mù rẹ̀ 9 ni olójú 9 so 3-dimensional 3 rows so ni wọ́n pè ní musallas so bàtàdì zahiju wà ní fọ́múlà rẹ̀ torí pé tùrọ́bí ni batad zahaj wà so ìtumọ̀ ilé ni pé ibi tí alifu wà yìí ibi ìlú máa jẹ́ miftah entry point the first number will come here ilé ìlú máa gba first number ilé àgbà second number abujadi ilé àgbà third number ilé àgbà fourth number ilé àgbà fifth number abujadi awa ilé àgbà sixth awazi ilé àgbà seventh number awazu ilé àgbà eighth number ti ilé àgbà 9 ojú mẹ́sàn-án náà ni so this is the end point. This is the starting point. This is the end point. Èyí ni àwọn Lárúbáwá ń pè ní al-miftah. Èyí ni wọ́n ń pè ní al-miglaq. Kọ́kọ́rọ́ tó tì rè, kọ́kọ́rọ́ tó ṣí rè.
so àwa fẹ́ bí kátìmí fún jámíhù fọ́múlà lélẹ̀ tí mo kọ́kọ́ kọ yìí o ìyìn tí ìyá àtìmí rẹ̀ gangan o alimusalas gbogbo misalas pátápátá usu rẹ̀ 12 ni so 12 ni ló kọ́kọ́ gbọ̀n yọ you deduct the constant value so constant value fún gbogbo musalas tá à ń pè ní usu lédè Lárúbáwá the constant is equal to 12 so you have to or ká pè ní minus 12 so wàá kọ́kọ́ yọ 12 kúrò nínú 114 yìí so 114 ní adadu jamiu a wá yọ 12 kó mbẹ kí ló kù 102 so 102 a wá divided by 3 torí pé kátìmí tá a fẹ́ bí 3 dimensional ni so 102 yìí láwa pín by 3 102 divided by 3 kí ló fún wa ó fún wa ní kí ni 34 so 34 yìí òun ni starting point wa tá a tún pè ní entry point alimiftab òun ni first number tó máa wọlé sínú kátìmí tá a fẹ́ bí 34 yìí la máa wá build up lọ 35 36 37 àti títí tí ó fi dé ilé kẹsàn-án. Òwe ilé ìlà ń ṣe ẹnìkan wà pé iṣẹ́ ọ̀lẹ ni iṣẹ́ àfáà àwọn àfáà yẹn ọ̀lẹ ni wọ́n fẹ́ ṣiṣẹ́ ni olóko ń dáko wọn eléyìí tá à ń ṣe nǹkan kì í ṣiṣẹ́ ṣé làákàyè ẹgbẹ́ mọ́ mo ń kọ́ àwọn kan nínú kíláàsì níjó ní nígbà tó dá ẹ̀kan ní ó ní òun ti fẹ́ ya wèrè mo ní òun ti ya wèrè ó ṣẹ̀ṣẹ̀ ń bá wèrè bọ̀ ni gbogbo eléyìí tá à ń ṣe nǹkan àwọn àfáà yẹn olóko lóko àwọn èèyàn ṣe bíríkìlà wọn ní ṣe wọn jókòó sílé wọ́n máa retí oníjàlábí eléyìí tá à ń ṣe yìí ń kọ́ ṣé làákàyè gbé mọ́ tó ti sọnù eré kọ́ ni iṣẹ́ àfáà àwọn tí ò mọṣẹ́ wọn níṣẹ́ ló sọ di dàkúdà eré kọ́ kò ṣeré iṣẹ́ gidi ni iṣẹ́ ńlá ni akọ́ṣẹ́ gidi tí calculation afẹ́ yí ẹ lórí ó ṣe ìsáàbù orí afẹ́ dàrú tó bá ń wórúkọ rọ̀ àníyàn míì à ń wà lórí calculation mi 3 hours tààtì ní ìrìnàjú gbogbo pépà ti fẹ́ tán ní àwọn àfáàyàn wọn fẹ́ ṣiṣẹ́ wọn lọ́wọ́n ní lọ ṣiṣẹ́ nìkan so àtìmí yẹn gangan á ṣẹ̀ wá bí àtìmí jámíù tó bá fẹ́ ya àtìmí wà gbé báyìí ni right to left kì í ṣe dandan kó lo rúlà tó bá ti ya ilé bẹ́ẹ̀ tán wà gbé ilé wálẹ̀ lẹ́yìn yẹn wà gbé ilé náà wálẹ̀ so gbogbo nǹkan ló ní kíkọ́ kó lè bà ṣiṣẹ́ wá ti ṣe bẹ́ẹ̀ tán ṣe bí musalas ni ó ní ṣe tààrin wà gbé báyìí wà tó gbélé báyìí so wà tó wá gbé báyìí wà sì gbé báyìí musalas ti parí ètè tí rẹ̀ ó wà fi àyà Kùránì kan kó lò àkó wáyà olùmọ́lùk ó fi gbà létí kọ́ ìdá rẹ̀ nù òkú tó fẹ́ gbé dání wá sí báyìí kọ́ ó lùhú àlà àkó àlà àkó wáyà hù aya Qur'ani ni walahu al-mulk qulu al-aqu walahu al-mulk ó fi yẹn gbà létí tí àwọn òkú tó gbé dání nù lẹ́yìn náà mifutahu jamihu is 34 so 34 ní ó wà kọ́ sí ojú number 1 níbí entry point bí nìyẹn so ibẹ̀ lákọ̀ 34 náà sí
so lo kọ́lámù ruhani a kó lè fast. So nínú adad ó kọ 4 ní abẹ́ẹ̀kọ́ ṣáájú lẹ́yìn náà wà kọ kọ́lámù ruhani nínú 34 35 ní àwà ń bí. So 5 ìrè abẹ́ẹ̀kọ́ ni 35 lélẹ́yìn ni 36 ìyẹn wà ń bí abẹ́ẹ̀kọ́ ó kọ́ ọkọ̀ 6 yẹn ìlélẹ́yìn 33 lélẹ́yìn kọ́lámù ruhani nínú 37 7 yẹn ló kọ́kọ́ 7 rèé 3 rẹ̀ rèé lẹ́yìn yẹn ó kù ibi 38 8 rèé 3 rẹ̀ rèé ó kù ibi 39 àbí 9 rẹ̀ ló kọ́kọ́ 9 rèé kọ́lámù ruhani nínú 3 rẹ̀ rèé 40 ló máa kàn báyìí níbi àyẹ̀wò ẹ̀kọ́ ni 40 rèé má kọ 40 yẹn pọ̀ tó bá ti kọ ilé yìí 4 kọ 0 ẹ̀ lọ́tọ̀ ọ̀kọ́nà méjì kọ báyìí 0 nínú kọ́lámù ruhani olélé yìí 40 nù ó kù 41 ìyá wà bí 1 yẹn ló kọ́kọ́ kọ ó wà kọ 4 rẹ̀ 42 2 yẹn lélẹ́yìí abẹ́ẹ̀kọ́. So ó wá kù àwọn kádìmì olùwíyà alquddamu alhulwiyya. So ibi kùdámù olùwíyà yẹn ibẹ̀ yẹn ni ẹ ti wá lọ ṣe calculation àwọn ruhaniya arful mustawla ala alqarin. So ìyẹn díjọ́ mẹ́jọ inshallah bi qudrati ta'ala. So ibi tá ti tẹ̀síwájú díjọ́ mẹ́jọ náà kí ló kù tá a sọ pé díjọ́ mẹ́jọ ibi yìí ó ní orúkọ ruhani àtẹ́kọ̀ síbẹ̀ màláìkà ní jẹ́bẹ̀ lẹ́yìn ibi ó kan ibi lẹ́yìn náà ibi lẹ́yìn náà ibi á kí mu wọn nù ẹ kọ mẹ́rẹ̀ẹ́rin tí ẹ bá ti kọ mẹ́rẹ̀ẹ́rin sí ó ti pé tẹ́ bá ti wá tó bá ti pé báwọn kẹ́ ẹ̀ hàn ló kù ní ìyá àdàdí tó yẹ kẹ́ ẹ̀ hàn kó ń tì lọ mú yóò padà wá dúpẹ́ lọ́dọ̀ yìí insha Allah bi qudrati. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.